ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ṣé ẹgbẹ́ yẹ̀wò mo wí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pá ló jẹ́. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin òwòrán wa nínú ilé níbikíbi tí ẹ ti ń wò wá ní àkókò yìí lórí iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde òun náà ni ẹ ti ń wò wá lórí ètò Ẹgbẹ́yẹ̀wò bí a sì máa ń wá ta ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí la ti máa ń mú àwọn ohun tó ṣe kókó tó ń lọ láwùjọ ní yàjóyàjó wá fún yín ẹ ó máa rí wa wò lórí ìkànnì 73 àti àwọn ẹ̀rọ ayélujára káàkiri bíi TikTok, Facebook, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ti máa gbádùn wa lónìí ńkọ́ mo ti ní àlejò pàtàkì ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ọ̀rọ̀ Ramadan ẹ mọ̀ pé nínú àwẹ̀ Ramadan ó ti wọlé dé báyìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà mo sì ní àgbà ẹ̀sìn mùsùlùmí kan níkàlẹ̀ tẹ́ bá ti rí wọn ẹ̀yin gan mọ̀ pé ẹni tó tó àgbà ló tó rò ó lọ ọba ló tó eyín fún un àwọn náà ni mísánà àti Ansarudeen ní orílẹ̀-èdè yìí fún gbogbo akilẹ̀ Ìjẹ̀bú pátápátá àwọn náà ni Imam Ọ̀rẹ́dípẹ̀ Mustapha ẹ bá ti rí wọn ẹ̀rí láwàní wọn bá ń sọ àní àbíwọ́ láwàní kàn bẹ́ẹ̀ iwájú ọba àwọn ní oúnjẹ bẹ́ẹ̀ Imam wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. mo kì í ní ti kí ọlá. a kí gbogbo àwọn aráalé àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa pé ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àti orí ajẹ́njẹ tán ẹ̀ kí ọlọ́run kó pín kárí oníkálukú wa. àmín káàbọ̀ sórí ètò ìyá bẹ́ẹ̀lẹ̀ kò bí arí iṣẹ́ làwa fi máa ń ṣe nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde Imam wọ́n ń sọ̀rọ̀ àwẹ̀ kí là ń pè láàwẹ̀ gan. àwẹ̀ ẹ̀kọ́ ńlá kan ni tọ́lọ́run fẹ́ fi kọ́ àwa ọmọ ànábì Ádámà tó ṣe pé ẹni tó bá rí àwẹ̀ yẹn gbà ètò ìgbésí ayé ẹ̀ bí ó ṣe lólé ayé ẹ̀ yóò bọ́ sí rọrùn fún àwẹ̀ ń táwẹ̀ yẹn kó sínú ó pọ̀ ṣùgbọ́n ní kúkúrú èdè tá a bá pé kí ni àwẹ̀ a sọ pé àwẹ̀ ni ìkóró ìkóró ìkó ara ẹni ró ìkó ọkàn ẹni ró ìkó ojú ẹni ró ìkó abẹ́ ẹni ró ìkó ọwọ́ ẹni ró ìkó ẹsẹ̀ ẹni ró ìkóró òun náà làwẹ̀. ẹ ṣe pọ̀ Imam wa nínú ẹ̀sìn Islam irú àwẹ̀ mélòó ló wà. àwẹ̀ tó wà nínú Islam èyí tọ́lọ́run ṣe ní ọ̀ranyàn gbòógì ẹyọ kan náà ni o tọ́lọ́run ṣe lọ́ranyàn o òun náà ni àwẹ̀ Ramadan àwẹ̀ oṣù kẹsàn-án ọdún ojú ọ̀run lọ́lọ́run ṣe ní ọ̀ranyàn o àwẹ̀ tàtàwá wà o èyí tí wọ́n finú fẹ́ dọ̀ gbà bí mo fẹ́ bẹ Ọlọ́run kí ọkọ yan àwẹ̀ fúnra ẹ̀ Ọlọ́run gbà o èmi wà tí wọ́n fẹ́ fi kọ́ṣe oníṣẹ́ ńlá ní Muhammad pé òkè o mo fẹ́ gbà àwẹ̀ kémi náà lè fi súnmọ́ Ọlọ́run àwẹ̀ ọjọ́ Monday àti ọjọ́ Alámísì bẹ́ẹ̀ náà ni àwọn oṣù kan wà tó ṣe wípé oṣù bíi mẹ́ta bíi ànábì fúnra rẹ̀ sọ wípé ṣáàrù Rajab oníṣàrùlá oṣù Rajab ìyẹn ní oṣù keje oṣù ojú ọ̀run tí wọ́n máa àwọn bàbá wa máa ń pè ní àwẹ̀ arúgbó èèyàn náà kì í ṣe ọ̀ranyàn sarúgbó nìkan ni màá gbà. kì í ṣarúgbó wọ́n nítorí pé Ọlọ́run wọ́n máa ń pè Ọlọ́run pé ọba arúgbó ni wọ́n ṣe ń pè ní àwẹ̀ arúgbó tíyàn bá gbà yẹn náà ládàá wà ń bẹ̀ ṣùgbọ́n kì í ṣe túláàsì mọ tíyàn bá gbà ó máa rí oore tíyàn bá gbà kò ní jìyà o tí oṣù kẹjọ ìyẹn ni Ṣàbán táwa nú ẹ̀
tá ànábì lọ pé sàárì oṣù òun ànábì ni kíyàn bá gbà yẹn náà ẹ̀san wà fún yàn léèyàn bá gbà kò lẹ́sẹ̀ o ṣùgbọ́n kíyàn gbà olóore ṣùgbọ́n èyí tó lóun ṣe ní gbòógì tí ò yọ̀ǹda fún yàn àfàwọn tó bá ṣe wípé wọ́n wà nú àárẹ̀ àbáwọn tó bá ti darúgbó àbáwọn tó bá ṣe pé làákàyè wọn ó ti yẹ̀ nìkan lọ́lọ́run yọ̀ǹda fún tó ti yé àwọn tó bá wà nú àárẹ̀ ọlọ́run ń yọ̀ǹda pé kán filẹ̀ àmọ́ táwọn ẹ̀ bá tán lẹ̀ wọ́n gbọ́dọ̀ gbà àwọn tó bá wà nínú pé bóyá alóyún wọ́n gbé ọmọ sínú ọlọ́run ní ẹ filẹ̀ ṣùgbọ́n tó bá bímọ tán tára bá lè wọ́n gbọ́dọ̀ dá gbèsè yẹn padà àwọn tó ń ṣe nǹkan oṣù tó ń ṣẹ̀jẹ̀ bímọ gbogbo wọn ọlọ́run ní kán filẹ̀ ṣùgbọ́n wọ́n padà dá padà kò yọ̀ǹda àwẹ̀ kò bù wọ́n àwọn tó lóun bùn làwọn tó bá yẹ pé arúgbó tí wọ́n ti lẹ ọlọ́run bùn wọ́n tó ti yé torí pé ńgbà tí wọ́n wà ní ọ̀dọ́ tọ́lọ́run ni wọ́n fi ń ṣe ṣe rí ńgbà tí wọ́n dàgbà tí wọ́n lè ṣe mọ̀ yẹn táwẹ̀ Ramadan náà bá dé ọlọ́run á máa kọ́lẹ̀ pé wọ́n ń sìn mí. ẹ ṣe gan-an ni ìmáàmù wa àwa bọ́ sórí àwẹ̀ Ramadan báyìí kí ló bí àwẹ̀ Ramadan gan-an. n tó bí àwẹ̀ Ramadan ọlọ́run fẹ́ fi kọ́ àwa àlùmọ̀ oníṣẹ́ ńlá àná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ lọ́lọ́run fẹ́ fi àwẹ̀ Ramadan ló fẹ́ fi kọ́ wa kí lè kọ́ ọ̀hún ká lè mọ bó ṣe ń lo ayé tá bá wo alukuran tọ́lọ́run sọ kalẹ̀ fún oníṣẹ́ ńlá ànábì wa Muhammad ọlọ́run ní kì í ṣe ó di tí wà láwẹ̀ tí ń bọ̀ àwọn èèyàn máa gbàwẹ̀ láwọn òjíṣẹ́ tó ti ré kọjá wọ́n á máa gba àwẹ̀ láti fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run láti fi ṣèṣin lọ́hùn béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run kò yé ṣùgbọ́n ńgbà tó di orí tó níṣẹ́ là nẹ́bí wa Muhammad lọ́lọ́run wá ṣe ní ọ̀ranyàn lónìí yá ayọ́ alladhina amanu ó ní kùtìbà alaykum siyam kama kùtìbà ala alladhina min qablikum la'allakum tattaqun ẹ wo ayé ẹ̀yọ̀kan yẹn ó ti kó nǹkan sínú ó ní yá ayọ́ alladhina amanu ó ní mo pe ẹ̀yin tẹ́ ń fẹ́ oore lọ́dọ̀ mi tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ń fẹ́ àlùjànnà tẹ́ fẹ́ wọ paradísì kì í ṣọ̀fẹ́ o iṣẹ́ lẹ́ ṣe o ó ní kùtìbà alaykum siyam mo ṣe lọ́ranyàn fún yín láti gbààwẹ̀ kàmá kùtìbà alal ladina min qablikum ṣe rí àwẹ̀ yẹn ọlọ́run ṣe pé ká lè mọ̀ wọn ara wa ni ẹjẹ́ ń sáré wọlé díẹ̀ mbẹ́ wọn nígbà tí ọlọ́run fẹ́ dá ọmọ ànábì ádámà nígbà tí ọlọ́run dá wa tó dá ẹ̀mí ó ń béèrè lọ́wọ́ ọlọ́run béèrè pé ta ni ẹ́ ó ń sọ fọlọ́run pé ìwọ ni ìwọ ọlọ́run èmi sì lèmi ìwọ ni ìwọ èmi lèmi gbogbo nǹkan tó fi tọ́ṣọ̀ ẹ̀ ọlọ́run á ní ẹ fi bi tọ́ṣọ̀ ẹ̀mí ńgbà tẹ́bi dé ó ní ọlọ́run anta rọ́bù ìwọ ọlọ́run lọ́lọ́run wàá na àbùdókà èmi yìí ẹrú ẹ ni mò ń ṣe tí ebi bá dé èèyàn máa ń mọ ẹni tó dáhùn ṣùgbọ́n téèyàn bá yó kẹ́kẹ́kẹ́ ẹ jẹ́ kájọ wò ó tí àwọn èèyàn bá wà nínú ìgbádùn tó ń ṣe ọlá lọ́wọ́ tó máa ń pèrún wọn ní dìde ṣùgbọ́n tí inú ìdààmú bá dé tó bá pèrún wọn rántí ọlọ́run bí wọn ní pèrún wọn rántí ọlọ́run má jẹ́ àfinira mọ́ ọlọ́run wá ní kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí mo ṣe ṣe àwẹ̀ yẹn ní ọ̀ranyàn fáwọn tó ṣíwájú yín la'allakum ẹ̀wọ̀n ó ní la'allakum tattaqun mo gbé àwẹ̀ yẹn wá kẹ́lẹ́ bá jẹ́ni tí ó bẹ̀rẹ̀ mi ọlọ́run ni o ṣe mọ̀ pé tíyàn bá wà nínú ebi yóò ronú ọlọ́run àbí òní ronú ẹgbọ́n tó wí ní la'allakum tattaqun kẹ́lẹ́ bá jẹ́ni tí ó bẹ̀rù èmi ọlọ́run n ti ń jẹ́ àwẹ̀ tíyàn bá rí gbà wàláì ẹ wòran ẹ jẹ́ àwòrán tí ò bá sí àwẹ̀ pálapàla máa ń ṣẹlẹ̀ gidi gan. à ń bọ̀ lórí ẹ̀ náà ìmáàmù wa a ní àkókò àwẹ̀ Ramadan ló wọlé dé nínú àwẹ̀ báwo gan la ṣe máa ń gba àwẹ̀ Ramadan kí làwọn tó jẹ kókó tá a gbọ́dọ̀ máa ṣe lákòókò àwẹ̀ Ramadan.
àwẹ̀ Ramadan kò dìgbà téèyàn bá lọ gba lápò lọ gba kínní èyí tó jẹ́ àkọ́kọ́ téèyàn lè fi ráwẹ̀ gbà náà ni mo wí yẹn ṣe rí ìbẹ̀rù Ọlọ́run tẹ́ bá ti ní téèyàn bá ti lè rí ìbẹ̀rù Ọlọ́run tó prepare Ramadan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run wàláhì lásìkò gbogbo nǹkan máa jẹ́ rọrùn gbogbo nǹkan pátá máa jẹ́ rọrùn fún yàn àkọ́kọ́ nìyẹn àwọn ohun tá a lè fi gba àwẹ̀ bọ́ọ̀lù ń ṣe kí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ohun tí gbogbo ohun tó bá ti tọ́ tó lòun ṣe ní halali èèyàn lè fi gba àwẹ̀ ṣe mọ̀ pé oúnjẹ tó oníkálukú mọ̀ jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni a bá sọ pé o lè fi búrẹ́dì gbàwẹ̀ o lè fi ẹ̀bà gbàwẹ̀ o lè fi kiri gbàwẹ̀ ẹlòmíì lè má jẹ̀bà ẹlòmíì lè má lè jẹ òkèlè ẹlòmíì ń bi tí ẹlòmíì tọ́lọ́hún kẹlòmíì dé ó lè jẹ́ tí kọ́pọ̀ ẹ̀yọ̀ kan báyìí ní òun ti gbàwẹ̀ tó ti yé ṣùgbọ́n ohun tá a lè fi gbàwẹ̀ tá a lè fi ráwẹ̀ gbà kó jẹ́ ohun tó jẹ́ halali ntọ́lọ́hún ṣe ní halali tí kì í ṣe àrámù gbogbo ohun tí èèyàn bá ti prepare tó bá ti jẹ́ halali ó ti gbàwẹ̀ ní kó mọ́ sòyí tó bá ti jẹ́ haram ó bá wẹ̀ jẹ́ kò bá wẹ̀ mu. àwẹ̀ Ramadan ní àkókò wo sí àkókò wo la máa ń gbà láàrin ọjọ́. àwẹ̀ Ramadan tá a bá fẹ́ jẹ sàrì àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni téèyàn bá ti jí tó ti bẹ Ọlọ́run a kì í fi gbogbo òru Ramadan náà sùn òru téèyàn fi ń kó Ọlọ́run nífà ni tó ti yé òru tá a fi ń kó Ọlọ́run òru Ramadan náà oṣù kórè ni sọtí oṣù kéré Shaban oṣù nǹkan ọ̀gbìn Rajab oṣù kan ọ̀gbìn ni Shaban oṣù tá a máa ń wẹ̀tì nǹkan ọ̀gbìn tá a gbìn Ramadan gan ni oṣù ìkórè tọ́yàn máa fẹ́ kórè oko nísìn tó wá sùn kalẹ̀ sílé ṣó lè rí nǹkan mú ìyẹn ló ṣe gbọ́dọ̀ sùn tó tá a bá fẹ́ wá jẹ sàrì yẹn Ànábì ní pé tá a bá fẹ́ jẹ sàrì ká lọ́ra yẹn ká jẹ́ kó máa ti lọ síbi 4:30 4:45 5 o'clock. tó bá ti kọjá 5 kò bá ọmọ. ìgbà kódà nínú àdìsí kan wà sọ ìyẹn sọ wípé tí a bá ti lè rí pé sàrì tá a bá ti lè jẹ tá a lè tìláwà àyà Quran bíi verse bíi 10 wọn tó ká ṣùgbọ́n ẹnu ẹlòmíì yá ẹgẹ́ tí nǹkan tí mo sọ èyí tó dájú kéèyàn fi fọkànbalẹ̀ jẹun kì í ṣe pé kéèyàn sáré jẹun kó bó mọ́yàn lọ́wọ́ between 4:30 5 o'clock bí wẹ́dà bá ṣe ń rí ládùúgbò kọ̀ọ̀kan ó ṣòro kéèyàn sọ pé gbà báyìí ṣùgbọ́n bí wẹ́dà bá ṣe rí ní àdúgbò kọ̀ọ̀kan ẹ lè sọ fẹ́ lómi nísìnyí rí làwọ̀ ṣe láyé ìgbà yẹn ṣe mọ̀ wípé kò sí àwọn iná tá à ń lò yìí ayé ìgbà tí wọ́n ń sọ yẹn ayé ìgbà tó yẹ pé òṣùpá ni wọ́n ń wò fi jẹun ẹgẹ́ tí nǹkan tí mo sọ kì í ṣe ayé ìsìn tó ṣe wípé nínú ilé ẹlòmíì gan pàápàá nímọ̀ bóyá ọ̀sán lẹ́wà bóyá òru ṣéyìn ó lọ mọ́kà nísìnyí wá pé nígbà tó bá rí ta ìlà mọ́kà tó yẹ pé ẹ máa rìn mọ́jú ni nímọ̀ gbàtílẹ̀ ṣú nímọ̀ gbàtílẹ̀ mọ́ ṣẹgẹ́ tí nǹkan tí mo sọ so Ànábì náà dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé bí ayé bá ṣe yí ẹ bá ayé yí o ṣùgbọ́n tí ò takò tọ́lọ́run. ní báyìí a ó dànù dúró díẹ̀ a lọ gbọ́ iṣẹ́ tí wọ́n rán láti ilé tá a bá padà dé a máa tẹ̀síwájú lórí ètò ẹ ṣé púpọ̀. ẹ gbé yẹ̀wò lọ́tùnlọ́tùn ni ọjọ́ ń yọ lọ́tùnlọ́tùn ni òun ràn ẹ gbé yẹ̀wò ètò tuntun tó gorí afẹ́fẹ́ lórí iléeṣẹ́ móhùnmáwòrán àpapọ̀ NTA Ìjẹ̀bú-Òde StarTimes 103 àti àwọn ẹ̀rọ ayélujára yòókù. lórí ètò yìí láti máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá sórí afẹ́fẹ́ láti jíròrò lórí àwọn tó ṣe kókó tó ń ṣẹlẹ̀ láwùjọ bí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò ààbò ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ètò yìí yóò máa gorí afẹ́fẹ́ dédé aago 7 àbọ̀ alẹ́ ní ọjọ́bọ̀ ọjọ́ àlàmísì lọ́sọ̀ọ̀sẹ̀. ààyè wà fún ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àti olókoòwò kéékèèké láti wá polówó ọjà yín lórí ètò ẹ gbé yẹ̀wò ẹ kú ojúlọ́nà o. tó ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ padà sórí ètò ìmáàmù wa wọ́n sì wà ń kalẹ̀ tí wọ́n bá wa yànnàná ọ̀rọ̀ ìmáàmù wa ẹni asọ̀rọ̀ ń pa sàárì tó bá tún wá dọ̀wọ́ alẹ́ tá a fẹ́ sínú ńkọ́
bí àkókò wo ló yà á mọ̀ sínú. anábì náà ti tú wa lẹ̀ anábì tún ní pé tẹ́ ẹ bá fẹ́ jẹ sààrì ẹ lọ́ra tẹ́ ẹ bá fẹ́ ṣínú ẹ yára bàbá fẹ́ á ṣínú yẹn ká wá rí i pé òun ti wọ̀ kì í ṣe pé ìgbà tá a máa ṣínú yẹn kì í ṣe ìgbà pé tóun máa tún jáde wá rárá a rí i pé dèdè mọ́ngírìbù ti súnmọ́ wọ́n ti pèrun wọ́n bá fẹ́ pèrun yẹn a lè ṣínú nígbà yẹn tí kì í ṣe gbọ́ tí oòrùn bá sì wà ń ta tóòrùn bá ti wọ̀ òun náà la máa ṣínú. ṣe pọ̀ àwẹ̀ tá à ń sọ yìí ẹ ti sọ lẹ́ẹ̀kan àwọn oúnjẹ tó ṣe é gbà wò níta bá fẹ́ sínú lálẹ́ ṣe pé tíbi ti ń pa látàárọ̀ ṣé ó ṣeé ṣe kákan sáà tẹ́ bàgà kí ká sì máa jẹ́ hàn bẹ́hùn. gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ ṣe rí níbi tí ibi tẹ́ bá ọ̀rọ̀ dé yìí ṣe rí àwẹ̀ ẹ̀ rí mọ̀ wípé nínú àwọn scientists gan tí inú bá pa sófo tẹ́bi bá ń pààyàn wọ́n ní àwọn ọ̀wọ̀rọ̀kùnyàn lè ti lẹ̀ tó ti yé ká wá fẹ́ sínú ká sáré gbé pure water tútù kíní tútù ká dá gọ́gọ́ ó máa kó bá ẹ̀ẹ̀tì èèyàn kéèyàn wá omi tó ní àlàáfíà omi ó dáa púpọ̀ omi tútù kì í ṣe omi ice water ni mò ń sọ o ẹlòmíì àti kó búlọ̀kù sínú èèyàn lè mú búlọ̀kù ṣe kankan ṣùgbọ́n ẹ kọ́kọ́ wá ordinary water tó mọ́ dáadáa ẹ fi sí gbogbo kí tí ó tà níbi ní kákẹ́ ẹlòmíì lè má lọ lè kí ó lè má mọ̀ kan bó jẹ́ bisimilahi rahman rahim ó ti gbé tó bá ké kinní kan ìwọ ló fẹ́ gbà ni àbọ́lọ́run ló fẹ́ gbà ẹ fa àwọn èèyàn mọ́ra pẹ̀lú ẹ̀sìn ìrọ̀rùn kì í ṣọwọ́ líle lànà bí fi mẹ́sìn ọlọ́run fúnra rẹ̀ ò gbé ní líle fún wa ẹ mú pé bisimilahi rahman rahim omi tó jẹ́ pure water tó mọ́ ẹ mú tíyàn bá mú á open ẹ̀wọ̀n kìíní yẹn tó ti lẹ̀ mọ́lẹ̀ yẹn ṣe mọ̀ pàtó ẹ̀ lọ gbẹ fún tó ti lẹ̀ gbẹdọ̀ fún rẹ̀ àlọ́lẹ̀ níwọ̀nba náà ni àyè mú kú mu gbogbo nǹkan téèyàn bá mu tó bá ti jù ó máa ń kó nira bára ni lẹ́yìn yẹn ká wá wá èso làbídùn èso ápù èso ọsàn èso wọ́támẹ́lọ̀ ká jẹ bàbá tí wàá jẹ ká lọ kírun mọ́ gírèbì bàbá kírun tán ká wá farabalẹ̀ wá jẹun kì í oúnjẹ tá a jẹ yẹn kì í ṣe oúnjẹ tó máa kó nira bá wa tá a nílè lọ kírun tàràwí pẹ̀lú ìṣáì. ẹ̀sìn ìgbì tẹ̀ ìbàdàn torí nígbà tá a wà kéékèèké ayélujára tó bá fẹ́ sínú báyìí wọ́n kọ́kọ́ po ògì lọ́tọ̀ wọ́n gùn yẹn lọ́tọ̀ wọ́n sì mọ́ so gbogbo ẹ̀ wọ́n kàn mọ́ jẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà. bó ṣe rí nìyẹn ṣe rí dáàdì tiwa nígbà wọ́n máa ń fi ṣe ojú kòkòrò wọn pé ẹni tí ò bá ti gbà wẹ̀ kò ní mọ ògì débi tí ó jẹ mọ́ínmọ́ín o àwa dẹ̀ fẹ́ jẹ mọ́ínmọ́ín so wọ́n fi ẹmọ àwọn àgbàlagbà mọ́ ṣe mú yàn pé kíyàn èmi wọ́n lè sọ pé àgbàdo ọ̀sán ni o àgbàdo àyílà ni o ṣé àgbàdo àyíwò là wà nù àwẹ̀ ni ṣùgbọ́n wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń tírèèni wa wọ́n tó bá ti lè gbà kó o bá ti lè gbà tán nǹkan báyìí ni máa ṣe fún ẹ wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni tó ti yé ń sìn gbogbo ìtàn tó gbogbo ẹ lẹ́ẹ̀kẹ́ tó kí ni ẹ fẹ́ ṣe ọwọ́ bíi a ní ẹ kò yẹn irú yẹn ò ṣara lóore ṣe irú nǹkan níwọ̀nba ló ń ṣara lóore tó bá ti pọ̀ ju ìnira ló ń kó bára. ẹ ṣe gan ni ìmáàmù wa ní sàárì tó bá ṣẹlẹ̀ pé èèyàn gbàgbé kò jí lákòókò sàárì tó jẹ́ pé ó ti bó sàárì ṣàwẹ̀ ẹ̀ ní ládàá àbí kò ní gbàwẹ̀ ńjọ́ ni. ọlọ́run forí àwẹ̀ jiyàn sẹ́ béèyàn bá jẹ ọ̀sán ní ọ̀sán Ramadan tó jẹ ọ̀sán láì sí làlúrí kan àbí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó lè mú jáwẹ̀ tó bá fi lè jẹ ọ̀sán ó ti dáràn kàfàrà ẹyọ kan ṣo tó bómọ lọ́wọ́ yẹn tó ń jẹ ọ̀sán nínú ẹ̀yẹn 60 ló máa fi gbà kó dé gbọ́dọ̀ bírèkì lẹ́yìn táwọn ìbá tán 60 ni ó fi gbà kó sì gbọ́dọ̀ bírèkì ó dáràn kàfàrà nìyẹn tíyàn bá ọlọ́run fẹ́ ká jẹ sàrì ọlọ́run fẹ́ nira fún wa ládàwà ká jẹ sàrì tí ẹ máa gbọ́ ó wá ẹlòmíì ó máa ṣàdúrà lórí ibi tó ti ń ṣàdúrà yẹn tó ti wò pé ó yẹ kó 30 minutes kí n jẹ sàrì òun ya wèrè ó lè kọ̀ fẹ̀gbẹ́ ti báyìí kó lọ fi ìgbà tó bá máa yẹ pé àṣàlátù káyọ̀rù mí náà kó ti bó sàrì irú yẹn yóò gba àgbà yìí pò ní tó bá lẹ́nu ẹ̀
táwẹ̀ onílàdá náà. Àgbàládá nítorí pé kì í ṣe òun ni kò fẹ́ jẹ sàárì ó bó sàárì ni ìpáyà ọlọ́run tó wà lára yẹn tó bá ṣe rí ìpáyà ọlọ́run tó wà lára yẹn òun ni ó stay ní ẹ̀ tí ó fi jẹ́ kó ní okun àti gbàwẹ̀ yẹn já kò tí yẹn sí kó gbà ó máa gbàjẹ́ aláìjẹ sàárì ṣùgbọ́n àìmọ̀ọ́mọ̀ fojúlẹ̀ pé mi ò ní jẹ sàárì oúnjẹ tí n bá ti jẹ lálẹ́ màá gbé di ọlọ́run fi ìyẹn ò bá wẹ̀ mí. ṣe gan imam tí a bá wà wò lákòókò àwẹ̀ Ramadan nínú àwẹ̀ àwọn nǹkan wo ló yẹ á yàgò fún nínú àwẹ̀. àwọn tó yẹ ká yàgò fún nínú àwẹ̀ àkọ́kọ́ ká yàgò gbogbo tọ́lọ́run bá sọ pé kò dáa tọ́lọ́run kọ̀ tọkàn kọ̀ gbogbo ènìyàn yàgò fún. alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ànábì ṣe sọ pé nínú àwẹ̀ yẹn oṣù àforíjì ni àwọn kan wà tọ́lọ́run ò ní foríjì wọn ò ní rà foríjì ọlọ́run àwọn ìran bí ìran mẹ́rin kan àkọ́kọ́ òun náà ni arọ mọ̀dùmínú ló kọ́ mọ̀ arọ ó mu gbábẹ́ ní ọtí ó wá dúdú Ramadan náà wọ́n tún ṣe tán ó tún fi gòtì lẹ̀ sínú tán lálẹ́ ó tún ẹ bá mi wá tí mi bá tí mo mi tí làlàáfíà kò ní rà foríjì ọlọ́run arọ ẹlẹ́ẹ̀kejì ni alájàngbìlà ìjà kéèyàn wá máa yan òdì nínú àwẹ̀ ọlọ́run ò ní gbàwẹ̀ mí ní kí n tó kú àníjọṣepọ̀ láéláé kódà kò sẹ́ni tó lè bá mi sọ. ẹlẹ́ẹ̀kẹta ni àákòlè wà lílẹ̀ olùṣẹ̀yà ṣe bàbá kò rí ìyọnu ìyá ẹ̀ kò rí ìyọnu bàbá ẹ̀ ọlọ́run ò ní gbàwẹ̀ kò ní rí àforíjì gbà kò ní rí àforíjì. èyí tó tún fara pẹ́ ń bẹ̀ náà ni ẹni tó ń ṣe ṣìnà ṣẹ́rí ṣìnà tẹ rí táwọn èèyàn ń rò pé kínní yẹn tí wọ́n sọ gbajúmọ̀ tí ò fẹ́ẹ̀ sẹ́ni tí ò ń ṣe ṣìnà àtàfà ṣìnà àti ìyá àti baálé ilé àti ìyàwó ilé ká má wàá sọ àwọn ọmọ ìṣọ́rọ̀ ìsìn tí wọ́n léra wọn bí ẹja kóté sóríta tí wọ́n mú ṣìnà ní business ọlọ́run ni wọ́n ní rí àforíjì ṣìnà tẹ́rí yẹn aláwa gbogbo ẹni tó bá ti gun orí ẹ̀ láì jẹ́ wípé ìyàwó ilé ẹ̀ àbí ẹlẹ́tọ̀ ẹ̀ ni ó ti jẹ gbèsè tó bá dálì kí á mọ̀ wá sán. àwọn kan máa ń sọ pé kò léèwọ̀ náà kéèyàn ní obìnrin kan tàkó wá dáná sàárì fún yàn tàbí tó gbá sínú tó bò fún mi. kò bá mú kò léèwọ̀ iná lọ́lọ́run fi àyè lẹ̀ gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ iṣẹ́ rí ọgbọ́n orí ò gbé ẹ̀sìn o a máa kọ ni o oníyàwó ńlé ìyàwó ẹ̀ ló lẹ́tọ̀ọ́ àti ṣojúṣe fún ẹ bó bá ní interest láti fẹ́ obìnrin mi fẹ́ ní kì í ṣe pé bóyá o ní síta o wá fẹ́ ní bó ṣe yẹ kó o fẹ́ ilé ò wá gbà yín o rẹ́ǹtì ilé fún lọ́tọ̀ kì í ṣe pé o fẹ́ síta ni ṣùgbọ́n o fẹ́ pa ọmọ yìí dùn gan o ibẹ̀ ni mo ti máa lọ máa ṣí inú níṣu lọ́kà tá à ń sọ gan nínú Islam yẹn ìfẹ́ ìyàwó kì í ṣe pé dìgbà tó bá kó iṣu tó bá kọ́ kà lọ. tó ti yé bí bàbá ìyàwó bá ti dúró tí ìyá ìyàwó ti dúró tí bàbá ọkọ dúró tí ìyàwó dúró tí ọkọ ìyàwó àti ìyàwó ti wà tí ẹnìkan bó jẹ́ èèyàn kan àbẹ̀yàn méjì tó jẹ́ ẹlẹ́rìí láì gbómi léná láì gbé nǹkan kan léná igi ti so. ẹ ṣe pọ̀ torí àkókò wa tó ti kó wa ń papọ̀ mọ́ra mo fẹ́ béèrè lákòókò àwẹ̀ tó ṣeé ṣe kéèyàn mọ súnmọ́bìnrin ilé ẹ̀. inú ọlọ́run gan máa ń dùn sí i ẹ ò gbọ́ Allahu Akbar ó ní súnmọ́ kí ni ẹ̀sìn kọ́ lòun náà lọ́tọ̀ tẹ́ bá wo inú Al-Qur'an ọlọ́run fúnra rẹ̀ sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkùnrin o aṣọ ọ̀dàbora ìyàwó yín lẹ jẹ́ àwọn tó ń jẹ́ ìyàwó yín àwọn náà jẹ́ aṣọ ọ̀bora fún ẹ̀yin náà tó bá di inú ní ọ̀sán àwẹ̀ lẹ́ẹ̀lẹ́ súnmọ́ra yín bẹ́ẹ̀ bá súnmọ́ra yẹn dáràn kàfàrà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣínú tán kò sígbà tẹ́ ẹ lè yan nọ́fìlà láàrin ara yín ṣùgbọ́n kò gbọ́dọ̀ ẹ ti gẹ́gùn bó o bá ṣe rí ìsúnmọ́ obìnrin àtọkùnrin tó jẹ́ ẹlẹ́tọ̀ ara wọn ẹ̀sìn ní
gbogbo ìgbà tẹ́ bá jọ ń súnmọ́ra yín yẹn ọlọ́run máa sọ fún àwọn màlẹ́kà máa kọ́lẹ̀ pé wọ́n ń sìn mí torí ẹlẹ́tọ̀ ara ni wọ́n lópin ìgbà tó jẹ́ pé àwọn tí ò jẹ́ lẹ́tọ̀ ara tó bá ti ń súnmọ́ra wọn tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn tó jẹ́ lẹ́tọ̀ ara gbọ́dọ̀ máa jẹ́ ẹ̀sìn. ẹ ṣé pọ̀ ẹ ṣé gan ni máàmù wa láti ibi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lórí ohun tó jẹ mọ́ ààwẹ̀ ọ̀nà tá a gbà gbààwẹ̀ ká tó máa lọ wọ́n kàn béèrè ráńpẹ́ ẹ fún àwọn mùsùlùmí ní ìyànjú pé ààwẹ̀ tó ń bọ̀ yìí ohun tó yẹ wọ́n ṣe ohun tí ò yẹ wọ́n ṣe. ààwẹ̀ tó ń bọ̀ yìí gbogbo àwa mùsùlùmí lápapọ̀ ohun tí mo fẹ́ gbà wá níyànjú ni pé ká fi bẹ̀rù Ọlọ́run gbà á àti lèmọ́mù àti làdáni àti gbogbo àwa jọmọ́ ìbẹ̀rù Ọlọ́run ni ká fi pilẹ̀ ṣẹ́rí tá a bá fi bẹ̀rù Ọlọ́run pilẹ̀ àárẹ̀ sàn gbà ká má ṣàbòsí ká má sọ̀rọ̀ ẹni gbogbo àwọn ìwà tí ò dáa tá a ti ń wù bọ̀ láti ìgbà tí Ramadan fi dé ká wà wẹ́ ẹ̀ bọlẹ̀ kárí tí Ramadan bá kú ń bẹ́ẹ̀ ká má padà síbẹ̀ Ọlọ́run fẹ́ fi Ramadan kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wàláì kò sáyè ni àbá tọwọ́ bọ̀ dáadáa ṣùgbọ́n orí afẹ́fẹ́ àsìkò ni so àìsáyè ni nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tó yẹ ká ṣe nínú àwẹ̀ gbogbo ẹ̀ la bá fẹnu bà ṣùgbọ́n Ọlọ́run lọ́sàn-án àwẹ̀ ká máa yan náfìlà bí. lóru ká máa yan náfìlà lọ́sàn-án àwẹ̀ ká máa ṣe tìláwàtul Qur'an ká máa ṣe àwọn àsàlátù oríṣiríṣi àfọ̀mọ́fọ́ lọ́hùn ká kì í ṣe ọ̀sán àwẹ̀ kì í ṣe ohun tá a máa gbé lúdò kalẹ̀ torí káwẹ̀ má lè gbòmí àgbé draft kalẹ̀ à ń ta wọ́ọ̀tì àwọn àrò àlùfànṣá ìyẹn gbogbo àwọn yẹn ń ba àwẹ̀ jẹ́ ní kejì pé ká máa sọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ ẹ̀yìn kò ń jẹ́ káwẹ̀ pé àbí ká pé nítorí káwẹ̀ má àwẹ̀ yìí ó fẹ́ gbòmí ó wá lọ gbé tán fídíò nulẹ̀ àbí kílẹ̀ ń kílà ń wò nulẹ̀ òun wòwò kíwò wọ́n ti no mo ní bàbá wa kan professor ni wọ́n bàbá náà ti rìtáyà nísìn Ọlọ́run dákun gbogbo àlámọ̀rí wọn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ bàbá yẹn ó ní ìbẹ̀rù Ọlọ́run tí àwẹ̀ bá ti ń bọ̀ báyìí ló máa gba leave ẹ̀ sí ní school kò ní wọ campus a nítorí pé àwọn èèyàn á ba àwẹ̀ jẹ́ ojú ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé ohun tó ń jẹ́ àwẹ̀ ní ìkóró èyàn ò gbọ́dọ̀ fi ojú wo ìwòkiwò ó gbọ́dọ̀ fetí gbọ́gbọ́ kígbọ́. ẹ ṣe pọ̀ ìmáàmù wa Ọ̀rẹ́dípẹ̀ Mustapha tí wọ́n jẹ́ mísánná àgbà fún gbogbo ìjọ Ansarudeen ní ilẹ̀ Ìjẹ̀bú gbogbo akilẹ̀ Ìjẹ̀bú pátápátá ẹ sì ta pè yín tẹ̀lé wá sórí ètò bàbá tún pè yín gbà mí ẹ mọ̀ jẹ́ wa. tọ́lọ́hún ò ní sú wa láti ṣe gbogbo ìgbà tó bá ti pè wá fún tọ́lọ́hún lílọ náà ni kọ́lọ̀ máa kún wa lọ́wọ́. tó ẹ̀yin aráalé láti ibi ó dín díẹ̀ ní 30 ìṣẹ́jú láti wà lórí ètò àti yànnàná ibi tí àkókò bá a mọ̀ lórí bá a ṣe gbàwẹ̀ ọ̀nà tá a gbà gbàwẹ̀ ohun tó lè ba àwẹ̀ jẹ́ àti ládà tó wà nínú àwẹ̀ títí ọjọ́ mẹ́jọ tá a tún máa mú àlejò pàtàkì mìíràn wá fún yín lórí ètò ẹgbẹ́yẹ̀wò èmi atọ́kùn ètò Agboola Elúfojù ló ń kí yín pé má sàlámù. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́yẹ̀wò mo wí ìdí ọ̀rọ̀ nìyẹn.